àsìkò yìí a kú dédé àkókò yẹn gbogbo ọmọ káàárọ̀ oòjíire kí wá pé àkóbò jọjọ ṣe rí akí ládéládé akí lóyè lóyè bẹ́ẹ̀ ni akí gbogbo ajúni lọ tí ń bẹ lórí ìkànnì ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán akí gbogbo èèyàn olólùfẹ́ Koiki Media ẹ káàbọ̀ sí orí ètò. Ìròyìn náà ní gunmen attack National Park Service office in Oyo 𝗕𝗂𝗃𝗃. Ṣebí àwọn ọmọ Yorùbá kan wọ́n kan ní kò sí nǹkan kan wọ́n ní kò sí wọ́n ní bandit ò lè wọ ilẹ̀ Yorùbá àwọn kan ní àlàáfíà ní ilẹ̀ káàárọ̀ oòjíire wà wọ́n ní kò sí ẹnì kankan tó lè wọbẹ̀ láti wá ṣiṣẹ́ láabi. ṣùgbọ́n a ti fi ń yé yín báyìí pé ó ti ń ṣẹlẹ̀ o. ohun tó bá ti lè mú pé kí àwọn ará ibi báyìí kí wọ́n fi tí wọ́n ti múfù kúrò ní Ondo sí kì í ṣe pé wọ́n múfù kúrò lóòdó náà o wípé kò tún ń ṣe Ondo State nìkan ló ti ń ṣiṣẹ́ ìsìn nísìnyí wọ́n ti wọ Ìbàdàn ní Oyo State. Ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa gbọ́ léṣe bọ́tì ọwọ́ tẹ̀ fi ń ṣe ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ ṣe ẹ̀ boko lọ fà ẹ boko lọ fà nǹkan yẹn kọ́ tẹ̀ lè fi ràn mí lọ́wọ́ nìyẹn èmi ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ bá mi ṣí ẹ̀ àti sọ fún yín àwa ò ní jẹ́ kó sún wa a ní jẹ́ kó rẹ̀ wá nítorí pé ìfẹ́ ilẹ̀ bàbá ti àwa táwa ní. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ kó sún wa bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá. Koiki Media will bring the work closer to your doorstep. We are the last man standing. We are the last man standing. So listen, banditing ká wọnú agbami ètò lọ ẹ̀yin tí ẹ̀ ń wọlé mo bẹ̀ yín lórúkọ àwọn onílẹ̀ mo fi orúkọ àwọn onílẹ̀ bẹ̀ yín ẹ bá mi share ẹ ní kó sọ́wọ́ ajínigbé bẹ́ẹ̀ ni ẹ ní kó sọ́wọ́ agbénipa ẹ ní sílẹ̀ tẹ̀. Koiki Media bring the work closer to our doorstep. Àwọn agbénipa ń sìn ajínigbé gba ránsọ́ọ̀mù gba owó lọ́wọ́ ẹni gba ọ̀kadà ráìdà gba fóònù nọ́mbà nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn ní Oyo State padà. wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn o ṣùgbọ́n gbogbo wa la gbọ́ ibi tí wọ́n lọ kódà kò tó wá ń ṣe fáàmù kan lọ wá lọ this time around ṣùgbọ́n pé tó bá ti wọ Oyo State tẹ́lẹ̀ ó máa ń kọ́mọ̀ pé kan lọ sí fáàmù. ó máa ń kọ́mọ̀ yìí pé kan lọ sí farm but this time around wọ́n lọ sí national park wọ́n dẹ̀ pa ènìyàn 5 according to the research wọ́n tún ní àwọn agbófinró tún ní
àwọn tó ń jẹ́ security sí national park yẹn ni àwọn tí wọ́n tún pa. ṣùgbọ́n kàkà kọ́wọn ìjọba yín kàn gbé ìgbésẹ̀ kí ni wọ́n ń ṣe kiri. ẹlòmíín wá second time wọ́n ra mọ́tò fọ́wọn ọba wọn, wọ́n rà fún local government chairman, bẹ́ẹ̀ ni wọ́n rà fún àwọn house of assembly wọn. ibẹ̀ láti ẹ̀ ti rí bọ̀dá ìkan lára àwọn nonsense leader tí a ní nílẹ̀ Yorùbá, ó lóun jẹ́ Ayédàtiwá, tí ó fi tó ń approve 80 million naira fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. láftà náà ló tún wá approve Lexus car tí owó ẹ̀ lé ní 2.4 billion naira fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn tó jẹ́ lawmaker nípínlẹ̀ Ondo. látàrí kí ni ó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí? látàrí pé kó ṣáà lè ní ẹ̀tọ́ sí second time. ṣùgbọ́n ará ìlú tí wọ́n ń pa kò kàn wọ́n. láti ibi tó ti bẹ̀rẹ̀ láti Èrìtì Àkókó, Ìgáṣí, Àjọwá, Ìkùn, wá sí Ìkàrẹ́, Òkè Àgbè. mo ti gbàgbé orúkọ ìlú TV Joshua yẹn lẹ́gbẹ̀ẹ́ Òkè Àgbè. Arigidi Àkókó, àti dárúkọ Ìkàrẹ́ lẹ́ẹ̀kan. àwọn ìlú kan náà ṣì wà ó tá a tẹ̀ mú orúkọ wọn. Ọ̀kà Àkókó, Àkùngbá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ìlú tá a lè dárúkọ tán. gbogbo àwọn ibẹ̀ yẹn náà la mọ̀, but a lè kram ẹ̀ sórí. Fúlàní attack ní gbogbo ibi tá à ń sọ yìí. ṣùgbọ́n látàrí selfish interest ti ara àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó yẹ kí wọ́n pèsè ètò ààbò, kí wọ́n bá wa fún àwọn local security ní àwọn nǹkan tí wọ́n nílò. kí ni àwọn nǹkan tí àwọn local security wà nílò? ibẹ̀ láti rí kán approve AK-47 fún wọn, kí wọ́n fún wọn ní owó tó dáa, kán bá wa fún àwọn ọmọ wọn ní iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́. kẹ́ wá wò bóyá àwọn local security wa máa deliver àbí wọn ò ní deliver. ṣùgbọ́n kàkà tó máa fi ṣe yẹn, tó máa fi ná owó yẹn sí aspect yẹn, látàgbà tó bá ti kó billions of naira sápò ti ara wọn, wọ́n ṣẹ̀ wá máa wo àwọn ọba kan, wọ́n wá máa wo àwọn tó ń di ipò òṣèlú kankan mú tí wọ́n mọ̀ pé ó lè dí wọn lọ́wọ́ ní àsìkò tí wọ́n bá wá second time lípò ìjọba. wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ra mọ́tò fún wọn, wọ́n á máa gbówó tàbùàtàbùà fún wọn. KOIKIMEDIA will bring the work closer to your doorstep. ṣùgbọ́n tí aláàárọ̀ bá ní kó dáa fún yín, táwọn tó ní ọ̀sán ní kó dáa fún yín, kò ní yẹ yín lọ́jọ́ alẹ́. gbogbo yín pátápátá kò ní yẹ yín lọ́jọ́ alẹ́. gbogbo ẹ̀yin tẹ́ gbìmọ̀ pọ̀, tẹ́ fi ilẹ̀ Yorùbá tẹ́ fi ń ṣe cash out, tẹ́ fi ń ní ọlá, tẹ́ fi ń ní ọrọ̀
gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń kójọ ìhún ẹ̀ ní dúró ná. Àwọn ọmọ yín gan ò ní jèrè ẹ̀ agbára àwọn tó nílẹ̀. As at today títí di ojú tó ṣì mọ́lẹ̀ ní Ọ̀yọ́ State nìkan láṣetí tí wọ́n ti declare wípé wọn ò gbọ́dọ̀ dá ẹran jẹ oko mọ́. Ọ̀yọ́ State tó dẹ̀ wá ṣe lè ǹjẹ́ Ọ̀yọ́ State ń fún ara ẹ̀ ǹjẹ́ ó ti empower àwọn local security? The answer is no. The answer is what? Is no. Kí ló dá Ọ̀yọ́ State lọ́wọ́ kọ́ láti wípé kán empower àwọn local security wa kí wọ́n kó sí ẹnu iṣẹ́? Gbogbo ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ a lot of billions of naira tí wọ́n ná lórí tí wọ́n sọ pé wọ́n ná nípa security votes. Ṣùgbọ́n at the end of the day tí a wò lọ tí a wò bọ̀ ọgbọ́n àti kó owó jọ àti kó ọrọ̀ sí àpò ara ẹni nìkan. Apariwo títí Ọ̀yọ́ State is the target. Ọ̀yọ́ State nísìn gbogbo ariwo wa ń sìn ó ń wá sí ìmúṣẹ díẹ̀díẹ̀ bá ṣe pariwo ti Ondo State títí nìyẹn. Apariwo Ọ̀yọ́ State títí Ọ̀ṣun State wà ńbẹ̀. Ẹ jẹ́ ká ṣe máa wò. Ọ̀run yàbọ̀ ni kò ní ṣojú èmi nìkan. Ondo State Governor 𝗕𝗏𝗕𝗿𝗓𝗓 tó ti wá di àpò mi sàn ńsìn. Kí ló dé tí ẹ mọ̀ọ́mọ̀ fi ìyà ń jẹ ará àwọn Ondo State tí ẹ fi ìyà ń jẹ àwọn èèyàn ní Ondo State? Ṣùgbọ́n ìbéèrè mi náà lẹ́ẹ̀kejì ni pé kí ló dé tí àwọn Ondo State fúnra wọn tí wọn ò lè jà fúnra wọn? Àti sọ ti Kogi láàárọ̀ ní ìpele là á máa sọ. Kí ló dé tí àwọn Ondo State tí wọn ò lè jà fúnra wọn? Nítorí pé nígbà tí àwọn ọba tí wọ́n gbé àwọn mọ́tò tí gómìnà rà fún wọn ó yẹ kí àwọn ará ìlú kí wọ́n fi òkúta kí wọ́n fi sin àwọn ọba yẹn kán fi dá wọn padà sí Government House kán fi dá wọn padà sákúrẹ́ pé kò ń ṣe nǹkan tá a nílò lélẹ̀ this time around. A nílò ojú ọ̀nà tó dáa bẹ́ẹ̀ ni a dẹ̀ wá nílò ètò ààbò tó péye. Ṣùgbọ́n kàkà kí àwọn ọmọ Ondo State kí wọ́n ṣerú ẹ̀ àwa rí ọ̀pọ̀lọpọ̀ wọn níbi tí wọ́n ti yan amukumẹ́kọ tí wọ́n ti yan ṣùgọ́mù tí wọ́n ti yan dìdìrìn wọ́n wá ń jó tẹ̀lé àwọn ọba. Ẹjọ́ mọ́tò tí wọ́n rà fún ọba ẹni mélòó ló fẹ́ máa fi gbé lára yín ẹ̀yin ọmọ Ondo State? Ọ̀rọ̀ kàn yín o. Ẹni mélòó ni wọ́n fẹ́ máa fi gbé?
KOIKIMEDIA will bring the work closer to your doorstep. Ǹjẹ́ àwọn ọba yín tí wọ́n tiẹ̀ fún ní mọ́tò pàápàá, ǹjẹ́ wọ́n lè fún wọn ní the same security tó wà lẹ́yìn Ṣèyí Tinubu? Inú mi ìbá dùn tó bá jẹ́ wípé wọ́n lè fún àwọn ọba tí ayédàtiwa tí ó ń fún ní mọ́tò, tó bá jẹ́ wípé ó lè fún wọn ní the same security tó wà lẹ́yìn brother wa Ṣèyí Tinubu, àbí ó lè fún wọn ní the same security tó wà lẹ́yìn òun fún ara ẹ̀, ìbá jẹ́ nǹkan ìdùnnú fáwa. Inú wa ìbá dùn takuntakun. Wọ́n ti fún ẹlòmíì ní mọ́tò, inú mọ́tò tí a ti gbọ́jọ́ ikú ẹ̀, ṣùgbọ́n kò tíì mọ̀. Kò ń ṣèpè, nígbà tí wọ́n bá ń pa yín, tí ajínigbé ń gbé yín, tí a wá rí àwọn gómìnà yín tó jẹ́ pé wọ́n fún àwọn ọba yín ní mọ́tò, wọ́n fún àwọn assembly yín ní mọ́tò, wọ́n ń wá àwọ́dù owó tabua fún àwọn assembly yín tí wọ́n máa fi kọ́ fún ọdún yíya 2026. Ibẹ̀ láti rí ẹlòmíì tí ò tí ì mọ ohun tí ó máa jẹ sùn lé alẹ́ ní, débi tí ó ti máa rówó gba security. Wọ́n ní wọ́n àwọ́dù 80 million naira fún àwọn assembly Ondo State, jọ́sí pé owó tí wọ́n máa fi kọ́ nìkan nìyẹn o. Money for do wetin, money for call. The same nìyẹn, wọ́n ní wọ́n approve bọ́nà. KOIKIMEDIA will bring the work closer to your doorstep. The same ní tá à ń sọ̀rọ̀ ń pa yín tí wọ́n approve 80 million fọ́wọn assembly yín, wọ́n tún wá padà wá, wọ́n ní wọ́n approve 2.4 billion naira láti lè fi ra Lexus car fọ́wọn ilé ìgbìmọ̀ aṣòfin Ondo State, látàrí pé kí ni àwọn ń lépa tiwọn, àwọn ń lépa second time, bí wọ́n tiẹ̀ máa pa àwọn ará ìlú wọn tán, kí ló kàn wọ́n? Kò kàn wọ́n.
bẹ́ẹ̀ ni ṣó kàn wọ́n ni kò kàn wọ́n. nítorí pé bí ẹ dé Ondo State Government House as of today ẹ máa bá ètò ààbò tó milẹ̀, ẹ máa bá security bẹ́ẹ̀ dáadáa. ṣùgbọ́n láti lè fún ará ìlú ní ọ̀rọ̀ ètò ààbò, láti lè fún ará ìlú pèsè security fún ará ìlú ó difficult fún wọn. A mọ̀ pé líkòpẹ́kòpẹ́ sìn bẹ̀rẹ̀ sí ní máa fi owó tàbùàtàbùà tó máa fi san ransom again ní Oyo State. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹni ẹ fẹ́ rí olóyè Ìgbòho àbí ẹni àwọn olóṣèlú yìí lẹ fẹ́ máa rí? ṣe rántí iṣẹ́ takuntakun tí Ìgbòho bá yín ṣe ní Ìbàràpá lọ́jọ́ náà lọ́hùn? ìtàn yẹn ṣì wà ńlẹ̀, ìtàn tí ò ní parẹ́ ni. ṣùgbọ́n ẹni ẹ prefer dìbò kí n ṣe bẹ̀ ẹlẹ́ẹ̀pìfà ẹ̀ ju wípé kán gba ìlú yín kúrò lọ́wọ́ àtìláàwí. Kò sí wàhálà, ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. ẹ má wàá complain o. Ìgbòho ṣà owó baba dámì ó ti fi iṣẹ́ ìkíni ó ti fi ránṣẹ́ sọ̀rọ̀ ọba yín láàárọ̀ yìí nìyí pé ẹ kú ọdún ẹ kú yèdún o. èbí tó bá jẹ́ pé tẹ́lẹ̀ ni bàbá ti máa sọ̀rọ̀ sí wọn. bàtí gbogbo yín dẹ̀ ti sọ pé ẹni ẹnu Ìgbòho ń rùn láì ṣe ẹnu bàbá ti àwa. ẹnu bàbá ti yín lẹ́yìn kankan ló ń rùn lé tẹ́ ẹ mọ̀. ẹ ti ní kó má dá sí nǹkan tí ò kàn mọ́. kó máa lọ bẹ́ẹ̀. bóyá ọjọ́ tó rí wa bá pé tí a bá lè padà sí ọ̀rọ̀ tí bàbá Awólọ́wọ̀ sọ kalẹ̀, bóyá ìsinmi máa wà ńgbà yẹn. KOIKIMEDIA will bring the work closer to your doorstep. àní bí ẹ fẹ́ bí ẹ kọ̀ lílẹ̀ tí a jọ wà lénìísẹ̀ ọjọ́ tá a bá ti fà á já fún wọn tó di ipò òṣèlú mú, ọjọ́ yẹn gangan ni bandit tó máa respect wà nílẹ̀ Yorùbá. KOIKIMEDIA will bring the work closer to your doorstep. ẹ bá a gbọ́ lè ṣe bọ́tì. bàbá Akíntóyè Ìgbòho ṣà KOIKIMEDIA àwọn lọ́tà ti yín àbí? It's very simple now. wọ́n ṣe yín kalẹ̀ báyìí ẹ ṣe ilé tó wù yín. ṣùgbọ́n o ẹ wá gbọ́ o, àwa la ni ṣíà ìgbẹ̀yìn. ṣíà ìgbẹ̀yìn yẹn àwa la ní, bí ẹ fẹ́ bí ẹ kọ̀. nísìnyí báyìí wọ́n ní ẹni tí ẹ lọ san $1 million fún ọ̀kadà alùpùpù kan pẹ̀lú fóònù, ọ̀pọ̀lọpọ̀ fóònù, wọ́n ní wọ́n ti bá yín pa á. ṣùgbọ́n tó bá sì máa bèrè lọ́wọ́ yín báyìí àsàtúndé báyìí ẹ tí wàá kí Nàìjíríà pín. ẹ náà sì fẹ́ jẹ mùlámbẹ̀.
kò sí wàhálà. Gómìnà Ṣèyí Mákindé á padà sórí yín. Ó kù yín ní ọdún kan àti oṣù bíi mẹ́ta sí mẹ́rin tí ẹ fi máa fi Government House kalẹ̀. Ipa wo lẹ kó lé Ọ̀yọ́ State? Ìjẹ́ a máa lè sọ dáadáa ń pa tiyín? Torí pé àkùrọ̀ yín náà ó ti nó mi kó tó di pé ẹ gba ipò gómìnà Ọ̀yọ́ State. Ṣùgbọ́n bí àkùrọ̀ yín ṣe nó mi tó, kí ni ohun tí ẹ ti ṣe tí àwọn ènìyàn ti benefit ẹ̀, tí wọ́n ti jẹ àǹfààní ẹ̀ nínú Ondo State? Kí ni ohun tí ẹ ti ṣe látàrí pé ẹ̀yin náà ṣì ní àǹfààní láti díje fún àwọn ipò kan àtàwọn ipò kan, bó tẹ̀ ṣe jẹ́ pé ẹ̀ ní àǹfààní mọ́ láti díje fún ipò gómìnà. Ṣùgbọ́n ó lè di 2027 sìn kẹ́yìn náà tó sọ pé ẹ̀ fẹ́ kọ́tẹ́sì fún Senate tàbí President. Gómìnà Ṣèyí Mákindé, ìtàn á sọ ń pa yín. Gómìnà 𝗫𝗵𝗏, ìtàn ò ní gbàgbé yín. Gómìnà Oyèbánjí, ìtàn ò ní gbàgbé yín o. Dàpọ̀ Abíọ́dún, ìtàn ò ní gbàgbé yín, ìtàn á sọ ń pa yín. Sanwó-Olú, ìtàn ò ní fi yín lẹ̀ o. Ẹ máa jẹ́jẹ́. Ṣé rí gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ yín ń ṣe lénìí, ẹ fi pé ẹ máa ṣe lọ ni, pé ẹ máa ṣe drájẹ, pé kò súkọ tó máa tẹ̀yìn síta, mẹ́wàá máa tẹ̀yìn síta. Ọlọ́run ẹ̀san ni, àké lórí yín. Mo kí gbogbo àwọn ẹ̀yin olólùfẹ́ wa. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Àní lè rí jù báyìí jù fún ti dédé àkókò yìí. Tó bá tún di lọ́la, a tún ní àǹfààní láti lè máa fún yín tán, máa bù yín gbọ́ bí ó bá ṣe ń lọ. Ó dàárọ̀.